Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ládùúgbò mi for my area. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù ládùúgbò mi for my area. Fún àwọn tí ó bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí Yoruba Premium Plus. Àwọn ló ń ṣò fíìmù náà, ẹ gbìyànjú láti lọ wò ó. Fún àwọn tó ti wò ó, ẹ ṣá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù náà. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù ládùúgbò mi for my area? Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀, tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo ọmọ àrè ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.